níbikílẹ̀ tẹ́ bá wà. Tẹ̀síwájú lórí ẹ̀kọ́ Yorùbá nípa ìbáṣepọ̀ ènìyàn. Yoruba lesson for social interaction látún gbèdé lọ́sàn-án yìí tàbí nírọ̀lẹ́ yìí. Lónìí, báwo ni a ṣe ń lo ọ̀rọ̀ mélòó? Ó ní a ó bẹ̀rẹ̀ sí máa sọ. Akẹ́kọ̀ọ́ mi tí ń Jálọlá, ó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí ètò ìnáwó lónìí fọ́nrán yìí. Ṣùgbọ́n a fẹ́ ṣe àǹfààní ẹ̀ fún gbogbo ẹ̀yin yòókù tí ẹ bá ń gbọ́ra. Báwo la ṣe ń lo mélòó? How do we use the word mélòó? Mélòó. How many? How do you say mélòó as if you're asking somebody how many? And we're going to start with, yesterday we did kíni. Day before yesterday we did kíni what? Kíni orúkọ rẹ? What's your name? Kíni ó jẹ lánàá? What did you eat yesterday? Kí ló wà lọ́wọ́ ẹ? What is in your hand? So yesterday we did níbo. Níbo ló ń gbé? Níbo ló ti ń ṣiṣẹ́? Níbo ló ń lọ? Níbo ló ti ń bọ̀? Níbo ló ń lọ? Where are you going? Níbo ló ti ń ṣiṣẹ́? Why are you walking? Níbo ló ti ń bọ̀? Where are you coming from? But today we're going to say mélòó. How many? And the first word we're going to use is ẹ̀yin mélòó. How many of you? Ẹ̀yin mélòó. How many of you? Ọkùnrin mélòó. Ọkùnrin mélòó. How many males? Obìnrin mélòó. How many females? Ọkọ̀ mélòó. How many vehicles or cars? Ọsàn mélòó. How many oranges? Ilé mélòó. How many houses? Adìẹ mélòó. How many hens? So how do you answer that? You need to know at least minimum of 1 to 10 to answer. For example, if you want to say ẹ̀yin mélòó, how many of you? We say àwa méje or ẹ̀yin méje as the case may be. Ọkùnrin mélòó, how many males are there? Ọkùnrin mẹ́jọ, 8 males. Ọkọ obìnrin mélòó, sir, there are 3 females. Ọkọ obìnrin mẹ́ta. Ọkọ̀ mélòó, how many cars are there? Ọkọ̀ mẹ́rin. The answer is simply ọkọ̀ mẹ́rin. Ọsàn, how many oranges are there? Ọsàn mélòó ló wà ní orí tábìlì àbí ọsàn mélòó? Say simply ọsàn mẹ́fà, that means 6 oranges. So ilé mélòó ló wà ládùúgbò yín? How many houses do you have there in your street? Ilé mẹ́fà, ilé méje, ilé mẹ́fà is 6 houses. Ilé méje is 7 houses. Ilé mẹ́jọ 8 houses. Adìẹ mélòó ló wà lágbàlá yín? So how many hens do you have in your compound? Adìẹ méje péré ló wà lágbàlá wa. We have 7 hens in our compounds. So you need to just pronounce it gently, saying ẹ̀yin mélòó. Ọkùnrin mélòó. Obìnrin mélòó. Ọkọ̀ mélòó. Ọsàn mélòó. Ilé mélòó. Adìẹ mélòó. Ilé mẹ́ta. Ọkùnrin méjì. Obìnrin mẹ́rin. Ọkọ̀ márùn-ún. Ọsàn mẹ́fà. Ilé méje. Adìẹ mẹ́jọ. Ní a fi ètò àpàdà sílẹ̀ ní àgbàdo ètò ọ̀rọ̀ lónìí. This is where we're going to end our class today. Orúkọ mi yìí padà Àṣàwọ̀ Ìfọ̀nìmọ̀ jẹ́ ọmọ àjẹjà bí oníkèrè. Ọmọ àjẹjà bí oníkèrè. Kò bẹ́jà níkèrè, ọbẹ̀ kèrè jẹ́ kò bẹ́jà níkèrè. Ló bá kèrè ṣe. Kò jẹ́ nílé bàbá mi nígboro Ìbàdàn. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí wa. This is how I'm going to end the class today. I appreciate your listening, I appreciate your focus, I appreciate your energy. Can you please kindly sustain this? Thank you very much. See you next time. Bye bye.